ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá omíyalé lèmi ń jẹ́. Máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun bọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ti ìran Káàárọ̀ Oòjíire. Ṣáájú ohun gbogbo ká fi ọpẹ́ àti ògo àti ẹyìn fún Olódùmarè tó dá wa sí títí di àkókò yìí tí ó sì tún máa wà pẹ̀lú wa títí láéláé. Mo kẹ́yìn àlè ulama warasatul anbiyahi. Ẹ̀yin àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukadam Sheok, àfá akọ́mọníkéw, àfá akọ́mọlẹ́sìn àti gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. A kú ọdún Iléyá, ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀ láyé. Olódùmarè á dá wa sí tọmọtọmọ. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù, séráfù, sẹ̀lẹ́. Wípé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín o àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kan ẹ̀sìn kan. Ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé, ẹ̀sìn tá a báláyé. Mo kí yín pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ ní í sí ewé já, ẹ ní í sí egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí kábíyèsí àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bẹ́ àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá afìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Mo fi yín kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Mo wá fẹ̀yìn méjèèjì kí gbogbo ládéládé ládé ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́, ọ̀kan nù. Ẹ ń fìkan ṣoré kiri. Ẹ ṣàwa ọmọ Yorùbá, ẹ ṣe wá lóore owó. Ẹ ṣe wá lóore ọlá. Ẹ ṣe wá lóore àìkú tí ṣe baálé ọ̀rọ̀. Tó dẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Bíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé lórí gbogbo gómìnà tó kù pátápátá wípé a kú dédé àsìkò yìí. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún ìran Yorùbá. Mo wá kí olóyè Sunday Adéṣà ọmọ Adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, bàbá Bísọ́lá, bàbá Dámilọ́lá. Ẹ kú oríire o. Wọ́n á kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ wípé àkókò lè dáa. Ilẹ̀ ìlérí tá a fẹ́ kó Olódùmarè ó mú wa dé, á débẹ̀ láyọ̀ pẹ̀lú àlàáfíà. Kí n tó máa lọ jù, mo fẹ́ kẹ́ ẹ bá ń wo fídíò yìí. Bisola Sarah Adeyemo with distinction.
Sarah Adeyemo with distinction. Inú mi dùn, ayọ̀ mi sì kún fún ìdí méjì kọ́. Bisola Sarah Adeyemo. Torí àwọn ọ̀tá olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ni. Bẹ́ẹ̀ ni, ó kàwé, kò kàwé, ó ṣe gbá, ó ṣàwo, kò wá tán bí. Ẹ dákun, ẹ̀yin tẹ́ ẹ kàwé tí gbogbo nǹkan yé tán, ẹ jẹ́ n bi yín léèrè ń bo lọmọ yín wà. Ilé ìwé wo lọmọ yín ti kẹ́kọ̀ọ́ jáde? Kúrùntù lọmọ Adéyẹmọ, tọ́ọ̀gì ni, igbá kan ni, àwo kan ni, ọmọ ìrànmọ nílé ìwé. Bí ọba wá yé yín mo fẹ́ kẹ́ ẹ mọ̀, Bísọ́lá nìkan kọ́ ló máa gbé distinction jáde o. Bẹ́ẹ̀ ni, àwọn àbúrò ẹ̀, because Bísọ́lá tẹ̀ sí wò yẹn náà sì máa gba PhD. Yes, àwọn àbúrò rẹ̀ tẹ̀ dórí Michael, tẹ̀ dórí èyí tó kéré jù, wọ́n ó kẹ́sẹ̀ járí, wọ́n kàwé, wọ́n ó gboyè rẹpẹtẹ. Fẹ́ni tí ò bá mọ̀, Àdìsá ọmọ Adéyẹmọ ti ń build the empire. Yes, Àdìsá ọmọ Adéyẹmọ ó ti ń build the empire fúnra ẹ̀. Bàbá yìí ò kì í yé sọ̀rọ̀. Táwọn èèyàn bá bi wọ́n léèrè lórí ọ̀rọ̀ Yorùbá nation, pé só fẹ́ ṣe ààrẹ ni, só fẹ́ ṣe igbá kan ni, só fẹ́ ṣe àwo ni, yóò ní òun ò ṣààrẹ, òun ò ṣe gómìnà, òun ò ṣe nǹkan kan. Àmọ́ òun fẹ́ kó kọ̀ wọ́n máa wà nínú ìwé ìtàn títí láéláé gẹ́gẹ́ bí ẹni tọ́jà fún òmìnira ìran Yorùbá. Kùránì, Bíbélì, even Odùfá, tá bá ń sọ̀rọ̀ wọ́n á ní ọlọ́gbọ́n olóye iná ń bá wí. Ìwé mímọ́ ò sí fẹ́ni tí ò lọ́pọlọ. Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ wá ń kọ́ ọmọ rẹ̀, ó rán wọn lọ ilé ìwé tó dáa. Wọ́n wá ń kàwé, wọ́n ń yege. Ṣé ẹ ti mọ̀ wípé Àdìsá ọmọ Adéyẹmọ ti ń fogún ayérayé lẹ̀ fáwọn ọmọ ni? Ìgbòho ò ṣe pírẹ́sídẹ̀ǹtì gẹ́gẹ́ bó ṣe sọ. Ìgbòho kò ṣe gómìnà gẹ́gẹ́ bó ṣe sọ. Kódà Ìgbòho ò ṣe sẹ́nẹ́tọ̀. Àmọ́ bá a bá gba orílẹ̀-èdè, tírú Bísọ́lá bá jáde fún ipò ilé ìgbìmọ̀ asòfin tó bá ga jù lórílẹ̀-èdè Yorùbá, ẹ dá ń lóhùn, sẹ́ẹ̀ni ọ̀kàwé ni. Àbí kí lẹ fẹ́ sọ? Abẹ́ẹ̀ni wípé ìjà tí bàbá rẹ̀ ti jà á lẹ̀, ẹni ò gbedépò. Mo fọba tó lẹ̀mí mi búra, tí ìran Yorùbá bá fẹ́ ya ẹni tó more bírú Bísọ́lá, àbẹ́gbẹ́ ẹ̀, àbábúrú ẹ̀, tó bá gbígbà ààbò lábẹ́ orílẹ̀-èdè Yorùbá nation fún ipò kí ipò tá a bá dù, ẹ má jẹ́ ń tàn yín, they should be unopposed because their father has paid the utmost price. Bàbá wọn ti ṣe kéde. Ó ti ìmọ̀ Yorùbá tí mo fẹ́ lò. Àṣélẹ̀ bàbá wọn gbé. Àṣélẹ̀ bàbá wọn àìrà kógún pín. Ogún tí ìran Yorùbá tá lè pín fọ́mọ Adéyẹmọ. Ìní bọ́lọ̀ ń bá gbàdúrà ran Yorùbá tá gba orílẹ̀-èdè. Kírú Bísọ́lá tó kàwé tó gboyè rẹpẹtẹ yìí àtàwọn ẹ̀gbọ́n ẹ̀
àtàbúrò rẹ̀ tí ó máa kà tí ń kàwé lọ́wọ́ tí mo mọ̀ pé it's not easy to be a sociologist. Yes. And she studied policy security. Sociologist kò mà easy kìí máa ṣe tó easy kéèyàn tó wá gbé distinction jáde ọmọ Yorùbá ìmọ̀ ní Bísọ́lá kìí máa ṣe èbò ní Canada ó sì kàwé láàrin àwọn akẹgbẹ́ and she came out with distinction kákìkáyìn ogún tí ìran Yorùbá wá lè fọmọ Adéyẹmọ kò du gómìnà ọmọ Adéyẹmọ ò du pírẹsidẹǹtì kò du sẹ́nítọ̀ àmọ́ tó bá tásìkò àwa yìí gan sọ fún ọmọ wípé ẹ̀ ń de ìran Yorùbá fẹ́ sẹ̀san bàbá yín fún yín ẹ dìde ẹ du ipò a nígbàgbọ́ pé bírú Bísọ́lá bírú Dámilọ́lá bírú Ayọ̀mídé bírú Michael bírú Ronaldo bírú Àṣàbí àtàwọn yòókù bírú wọn bá lóore ọ̀fẹ́ láti ṣe ìjọba lórílẹ̀‐èdè Yorùbá nation wọn ò ní tẹ̀ ẹ̀tọ́ wa lójúmọ́lẹ̀ wọn à sì ní fi igbá kan pọ̀kan nínú torí pé kíni wọn ó ṣe é bó ti yẹ àwọn náà máa wò pé orúkọ tí bàbá àwọn ti bíùdì tí bàbá àwọn fi jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú ìran Yorùbá àwọn ó ṣe tí ò ní ba orúkọ ẹ̀ jẹ́. Unopposed yọkọlú ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀yin ẹni ibi tí pamọ́ re balùwẹ̀ wá mọ́mọ́ tí yín jáde kárí ẹ̀yin onídìrí àǹkó Black Lion ìjìnlẹ̀ máa ma yín bọ́ọ̀tà mo fọba tó ní mi búra bábá ní Bísọ́lá ó sọ Yorùbá yóò sọ Yorùbá flatly má bá sì ní ó sọ èèbó yóò sọ èèbó tẹ́ èèbó ò sì ní kọsẹ̀ lẹ́nu ẹ̀ wá mọ́mọ́ ti yín bọ́ọ̀tà o torí kò sórúkọ tẹ́ ẹ̀ pé ọmọ Adéyẹmọ tán kò sórúkọ tẹ́ ẹ̀ pé Àdìsá torí kíni torí kó fara rẹ̀ jìn fún ìran Yorùbá ó mà ṣe o ó mà ṣe o àmì mi nígbàgbọ́ pé ọba Ọlọ́run ní í ṣèdájọ́ àfẹ̀yìn tẹ́ran pín ọba Ọlọ́run ní í ṣe kíni ní í ṣe ìdájọ́ àfẹ̀yìn tẹ́ran pín Àdìsá ọmọ Adéyẹmọ gbìyànjú fún ìran Yorùbá July 1st ìlà ń wò lójú yìí July 1st ó mà súnmọ́ wa àwa náà ń súnmọ́ tí wọ́n dìgbò lólé olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tán balẹ̀ jẹ́ tán bọ̀nà jẹ́ tán gbẹ̀mí èèyàn méjì ṣàǹkóṣàǹkó ní ìfọ́náfọ́nsú tán kó èèyàn méjìlá dìgbàdìgbà rèlú Àbújá tẹ́lómìn ti lóṣù mẹ́rin tẹ́lómìn ti lóṣù méjì tá a rẹ́ni tó lóṣù méjì tó lé pẹ́sẹ́pẹ́sẹ́. èmi nígbàgbọ́ wípé ọjọ́ ọmọ lè gbàgbé ní July 1st jẹ́ nínú ìgbésí ayé ìran Yorùbá. ẹ wo June 12 kí ni mú wọn máa celebrate June 12 torí wọ́n rí June 12 1993 gẹ́gẹ́ bí ọjọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà di ìbò tó kẹsẹ̀ járí jù bẹ́ẹ̀ náà lórílẹ̀‐èdè Yorùbá nation ó ṣe máa ṣe ìrántí July 1st gẹ́gẹ́ bí ọjọ́ burúkú ọjọ́ má lè gbàgbé nínú ìtàn ajìjàgbara ìran Yorùbá.
àríṣe laríkà àríkà bàbá àrègùn àdìsá ọmọ adéyẹmọ ti gbìyànjú tẹ̀gàn ní ẹ̀ ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn ṣe. olóyè Sunday Igboho wọ́n ti gbìyànjú. mo wá fàsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. mo wá fàsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin alágbára nílẹ̀ káàárọ̀ oòjíire. ẹ dákun ó wù wá kí Àdògán àtàfáà Fatai kí wọ́n lójú orí. ó wù wá ká ṣe befitting burial fún Àdògán àtàfáà Fatai. èmi nígbàgbọ́ pé kì í ṣe pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ kì í ṣe pé báyá wọ́n ti sun òkú Àdògán àtàfáà Fatai jẹ o. kì í sì ṣe pé báyá wọ́n ti jù ó dò. ìgbàgbọ́ mi ó rọ̀ mọ́ wípé wọ́n ń bẹ ní mọ́ṣúárì ní Èkìtì state. ẹ̀yin ọmọ Yorùbá, I'm calling on the Attorney General of the Federation. Attorney General orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Yorùbá nìyí. Chief Abdullateef Fagbemi tọ́jọ́ màálù Ìlọrin. ẹ dákun ẹ wo tọ́mọ Àdògán tó ṣe pé oṣù 6 ló wà nígbà tágbẹ̀mí bàbá tó bí lọ́mọ. ẹ wo tọ́mọ Àdògán tó wà ní ọdún 5 nígbà tágbẹ̀mí bàbá tó bí lọ́mọ. ẹ bá wa pàṣẹ kí ẹ bá wa gbé òkú Àdògán sílẹ̀ káwọn ọmọ yìí náà ó lè máa ríbi tọ́ka sí wípé ojú orí bàbá tó bá wọn lọ́mọ rèé. bọ́mọ ọdún 5 bá tiẹ̀ gbọ́njú díẹ̀ tọ́mọ bàbá rẹ̀, ǹjọ́ ọmọ oṣù 6 mọ bàbá rẹ̀ bí? kò wá ní dáa kí àwọn ọmọ ìyá wa máa gbọ́ ìtàn lọ́jọ́ iwájú wípé ìjọba Nàìjíríà àwọn náà ṣekú pa bàbá wọn tí wọ́n á sì tún gbé òkú bàbá wọn sílẹ̀ táà jẹ́ kí bàbá wọn ó lójú orí. bírú ọmọ bẹ́ẹ̀ bó bá lóore tó fẹ́ ṣèràn Yorùbá, ó ṣeé ṣe kó fawọ́ rẹ̀ sẹ́yìn torí pé yóò máa wò ó pé wọn ò súgbà àwọn, wọn à súgbà àwọn láti gba bàbá àwọn jáde, láti jẹ́ kóun ó tiẹ̀ lè tọ́ka pé ibi báyìí ni wọ́n sin bàbá àwọn sí. ìdí nìyẹn tí mo fi ń pe gbogbo ẹ̀yin ẹni bí ẹni, èèyàn bí èèyàn, ọ̀tọ̀kùlúùlú nílẹ̀ káàárọ̀ oòjíire. ẹ má dá ọ̀rọ̀ yìí dá olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ nìkan. mo fi ọba tó dá mi tó dá yín mo fi bẹ̀ yín. mo fi alálẹ̀ Oòduà mo fi bẹ̀ yín. President Bọ́lá Ahmed Tinubu aṣíwájú, mo ń bẹ̀ yín, mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín. ẹ dákun ẹ bá wa sọ fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n bá wa ṣe kéne, kí wọ́n bá wa yọ̀ǹda òkú Àdògán àtàfáà Fatai. wọ́n á ṣẹ̀, wọ́n á dígúnjálè, wọ́n á fipá bá ẹni lò pọ̀, wọ́n á pànìyàn. orí ẹ̀tọ́ pé àwọn fẹ́ òmìnira fún ìran Yorùbá ni wọ́n dúró sí. tí ikú fi wọlé ká wọn mọ́ lójijì tó sì mú wọn lọ látọwọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. ọgbẹ́ ọkàn ló jẹ́ fẹ́mi
torí ojoojúmọ́ ìgbàkúùgbà tí n bá ti ń rántí pé ẹgbẹ́ mi báyìí làdògán kú sí ló wó lulẹ̀ sí tí mo sì wà nínú àwọn tó fọwọ́ kan òkú àdògán wọ inú pickup àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ inú mi a máa bàjẹ́ ìbànújẹ́ máa ń gorí ẹ̀mí mi ṣebí ìyá tèmi kú mo sì sin ìyá mi ó lójú orí ẹ bá wa yọ̀ǹda òkú àdògán àtàfà àfàtàì ẹ jẹ́ ká ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ṣubú sínú ìmọ̀ ìjà fún òmìnira ìran Yorùbá. July 1st is 16 days away. I know you can all make us happy by doing that. Lóòótọ́ ìjọ tí a bá fi òkú àdògán sílẹ̀ ẹkún wa túbọ̀ lékan sí torí pé àdògán níyà ó lẹ́gbọ̀n ó lábúrò ó níyàwó ó lọ́mọ bó là á ṣe gbòkú àdògán relé àmọ́ ká gbòkú relé ọ̀sán yóò ká má rí gbé lọ rárá lọ. Ọ̀nìrìṣà àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá afìdí ọ̀tẹ̀ jalẹ̀. Lára ọmọ yín làdògán o lára ọmọ yín sì ni àáfàá Fatai torí Yorùbá ni wọ́n. Ọmọ ìlú Òṣogbo òun làdògán mo wá sí kábíyèsí ọba Àtaọjà gọ́vnà Adémọ́lá Adélékè ẹ màdògán dáadáa òdú làdògán fún yín gọ́vnà Adémọ́lá Adélékè kì í ṣàìmọ̀ fólóko ẹ̀yin náà lo agbára tó lódùmarè tó fún yín lọ́wọ́lọ́wọ́ kẹ́ ẹ fi bá wa appeal sí president ká fi bá wa bá àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ sọ̀rọ̀ ká yọ̀ǹda òkú àdògán ká jẹ́ ká sìn lọ́nà tó yẹ ká jẹ́ ká sìn lọ́nà tó dáa. Àdògán lòpó ilé àdògán lòpó mọ̀lẹ́bí ẹ̀ níjọ́ tádògán ti kú lòpó ilé ti yìnrìn níjọ́ tádògán ti lọ ìnílé ò ti dúró dáadáa mọ́. Àwọn àgbà bọ̀ wọ́n lọ́mọ ẹni kú ọ̀sẹ̀jọ́mọ ẹni nù lọ lójú mọ̀lẹ́bí àdògán bí ìgbà tádògán nù ni bí ìgbà tó sọnù torí ọ̀pọ̀ mọ̀lẹ́bí àdògán ni ò tí ì nígbàgbọ́ pádògán kú. Àmọ́ tí ẹ bá wa fi àwọn òkú méjì wọ̀nyí sílẹ̀ á lè ṣe ẹ̀yẹ tó tọ́ fún wọn. On July 1st at exactly 10:30 p.m. nínú broadcast àbí kí n pè ní press briefing Department of the State Security Service àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn náà confam pé èèyàn méjì bá ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà lọ. Àwọn náà confam ẹ̀ pé èèyàn méjì ó bá ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà lọ. Ẹ dákun kábíyèsí ọba Àtaọjà tẹ́ ẹ bá lè ṣe léyìí ìdílé àdògán ò ní gbàgbé yín láéláé gbogbo ọmọ Yorùbá ò ní gbàgbé yín láéláé
gbogbo ọmọ káàárọ̀ òjíire wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó bẹ́rẹ́ fún yín. Gómìnà Adémọ́lá Adélékè Jackson Nurudeen, ẹ dákun ẹ lo agbára tó lódùmarè gbé fún yín, ẹ bá wa gba òkú Àdògán jáde. Àdògán is still lying in the mortuary in Ekiti State because Ekiti State láti rí Àdògán àtàfáàfàtà ìmọ̀ láti rí òkú wọn tán gbé sẹ́yìn pickup láti rí mọ́. Àwa ń rọ̀ yín, à ń bẹ̀ yín, ẹ dákun mo fọlọ́dùmarè bẹ̀ yín, tó bá ṣe pé ṣẹlẹ̀ kà sí ẹlẹ́sẹ̀ tẹ́ ẹ fi fẹ́ fòkú lẹ̀, àfọlọ́ǹbẹ̀ yín, ẹ dáríjì wọ́n, ẹ dáríjì wá, ẹ fòkú lẹ̀. Ìbànújẹ́ ńláńlá ló jẹ́ kí màjèṣín ó tójú ìyá ẹ̀ rọ̀run. Ìbànújẹ́ ńláńlá ní kú Àdògán jẹ́ fún mọ̀lẹ́bí Àdògán, àmọ́ kò sí ní ta fẹ́ ṣe. Àwa ń bẹ̀ yín, à ń rọ̀ yín, ẹ bá wa fòkú Àdògán sílẹ̀. Ó mà ṣe o. Adeyemo Adeyemo, you've tried your best, but the best is not enough. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní diaspora, ẹ má jẹ́ àṣèṣe pa àti gbàgbé Àdògán. Ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á ké gbàjarì sí ìjọba ká bá wa fàdògán lẹ̀. Ẹ̀mí mi ò gbé prógráàmù yìí mọ́, mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀. Èyí tí mo sọ yìí ó yẹ kó ti yé yín, ó mà ṣe o. Èní ni 17th June tí í ṣe ọjọ́ Monday. Ẹ dákun, ìbànújẹ́ gorí ẹ̀mí mi. Iléyá kẹta rèé láti 2021. Tẹ́ ẹ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, July 30 àbí ṣé 20 kìíní kan oníléyá ní 2021. Inú àhámọ́ lèmi náà ti ṣe léyá. Lẹ́yìn tó túmọ̀ sí pé iléyá kẹrin rèé tí ò sí Àdògán. Ẹ bá fòkú ẹ lẹ̀ dákun, ó mà ṣe o. Ẹ wò ó dàbọ̀. 09036371643 09036371643. Tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àdògán nìkan ni mo fẹ́ gbọ́ báyìí. Ọ̀nà tẹ bá fẹ́ gbà ràn wá lọ́wọ́ láti gba òkú Àdògán. Múùdù mi ti bàjẹ́. Ẹ wò ó dàárọ̀.